Orúkọ mi ni Imam Fulani Ramat. Sọmọ Ìlọrin ni. Ẹ tún bí mi, mo ní Imam Fulani Ramat lórúkọ mi, ẹ tún bí mi sọmọ Ìlọrin ni mí. Kò pa àwọn olúbi náà wà díẹ̀ kí wọ́n máa ń kílèmù gbé Fúlàní. O àwa gangan ni gèrè Álímì Ìlọrin gangan, àwa gan náà sọ bẹ́ẹ̀, àwa gan náà wọ́n pè ní Èdè wo gan ni wá? Ṣé tíráìbù ni wà lọ? Fúlàní náà ni wá. Lóòótọ́. Pẹ̀lú ògùn Ọlọ́run. Àwọn gan wọ́n sọ pé bí Yorùbá ni wá ni. Rárá o, Fúlàní làwọn ọmọ Ìlọrin o. Pápá ní àwọn tí ò bá mọ̀ nǹkan tí mo mọ̀ lásìkò yìí pa àwọn ọmọ Ìlọrin. Fúlàní ni wá. Gbogbo èyí tó mọ kú wa pé Yorùbá ni wá, ẹ ṣe Yorùbá. Àfi ṣe Yorùbá o, Fúlàní gangan ni wá, inshallah. Gbọ́dọ̀ ọdún yín lọ. Sunny Okini. Sunny Okini lọ́dọ̀ àbá mọ́mọ́lé. Imam Fulani. Ìmọ̀mù Fúlàní. Bẹ́ẹ̀ni. Tàbí mọ́mù Fúlàní. Imam Fulani, chief Imam Fulani. Àfàkùn lọ́lọ́sọ̀ aláyàbalẹ̀. Bẹ́ẹ̀ ṣe wáyé nìsín, ìgbẹ́ jẹ́ ẹ ti ẹjọ́ ọmọ lọ́rin, bóòlù ẹ ṣe máa ń dùn sí nígbà nípa ẹjọ́ ọmọ lọ́rin. Mi ò ní wọ́ọ̀dù kan tí mo lè fi qualify rẹ̀ pé as far as pé mo jẹ́ ọmọ Ìlọrin, because tó bá yẹ pé ìlú mi gan ni mí ni mi ì mọ orú nǹkan tí ò bá ṣẹlẹ̀ sí mi, but pé mo jẹ́ ọmọ Ìlọrin náà àǹfààní ńlá mo dúpẹ́ fọ́lọ́ alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi rabbil alamin. Bẹ́ẹ̀ ṣe àwa yìí nìsín, bọ́dún bá dé tọ́dún bá ka yín mọ̀ lọ́rin, ṣé ẹ make sure pé dé lọ́rin àbí ẹ̀ sọdún bẹ̀rẹ̀? Kò tiẹ̀ possible kó mọ̀ ká mi mọ́ lọ́rin, tó bá ká mi mọ́ bòmí gan màá japa màá wálé. Màá wálé o, ṣé ọdún bòmí lè dàbí ọdún Ìlọrin ni? Kò possible. Òríjìnà Yorùbá làwa Ìlọrin, àwa kì í ṣe Fúlàní o, àti ẹ̀ bá Fúlàní tán rárá. Tẹ́ bá wò múra mi, ó ṣàfihàn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Fúlàní ò dé fìlà bí mo ṣe dé, àkẹ́tẹ̀ nìran Fúlàní máa ń dé. Fúlàní ò kí ló lẹ̀kẹ̀ ọrùn bí mo ṣe lò yìí, ike ni wọ́n máa ń rọ mí sí fi kọ́rùn. Fúlàní ò wẹ̀wù tí mo ṣe wọ̀ yìí, aṣọ dúdú bí àlọ́mọ́ra ni Fúlàní máa ń wọ̀ láṣọ. Èmi ń jẹ́ ọmọ Bọ́lájí, Ìṣọ̀lá máa ń léwọ́ ọmọládé irin. Fúlàní kìí jẹ́ Bọ́lájí, wọn èyí sì jẹ́ ọmọládé irin torí wọn ò lóríkì. Tẹ́ ẹ bá rí Fúlàní tí ó pera ẹ̀ ní Ṣọ̀lá Òpó àbí kinní kan Òpó, ẹ gbà pé ó yóríkì àwa àdí àpẹ́ jẹ́ ni. Nígbà tí Barrister wá ṣeré fọ́ba fún emir tó wá ṣeré fún emir tí ò mọbi tí ó kí baba sí, ẹni Barrister yá Òpó fún wọn ló fi kí wọ́n ní Ìṣọ̀lá Òpó. Ẹ̀yin ọmọ àlénú wa, òun lè jẹ́ kí àwọn àtọ̀húnrìn wá kí wọ́n mọ̀ pé àwọn ọmọ onílùú lájòjì nítorí ẹ̀sìn tí wọ́n fi bojú. Ẹ̀sìn yìí ló jẹ́ kí wọ́n mọ̀ kó gbogbo àwọn ọmọ aládé, àwọn òríjìnà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kí wọ́n mọ̀ kó wa lẹ́nu lọ dẹ̀dẹ̀ díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfà látẹnujẹ tó yẹ kẹ́ ẹ jáde síta sọ̀rọ̀ pé àwa Yorùbá, àwa Ìlọrin àìkí ṣe Fúlàní àìsà Haúsá, òríjìnà ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni wá. Torí wípé àwọn baba ńlá wa ti tẹ Ìlọrin dó fọ́pọ̀lọpọ̀ ọdún kó tó di wípé ìran Fúlàní wá bá wọn gbé. Baba ńlá tiwa òun ló sì gbà wọ́n lálejò tí ń ṣe Àfọ̀njá. Títàn yóò rújú, ìtàn náà ò sápamọ́ fẹ́yàn kankan pé Àfọ̀njá ti wà ńlọrin tó sì ti wà Láàrẹ Ọ̀nà Kakanfò fọ́pọ̀ ọdún kó tó di wípé àwọn Fúlàní wá bá wa. Ṣùgbọ́n ẹ̀yin bàbá wa tó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sòtítọ́ ọ̀rọ̀ pé Yorùbá ni wá, Ìlọrin kì í ṣe Fúlàní, ẹ jáde. Àwa ọmọ yín tó yẹ kẹ́ ẹ já sọ̀rọ̀, ẹ tún kì wá mọ́nú aṣọ, ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn Fúlàní yìí ń kó àwọn ọmọ wọn jáde kán mọ́ sọ lórí social media láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Fúlàní ní Ìlọrin. Ṣùgbọ́n bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́, àwa ọmọ ọkọ ẹ̀jẹ̀ ọmọ ọkọ òjá gbádùn, àwa ó jáde síta sọ̀rọ̀. Yorùbá ló ní Ìlọrin fún oúnjẹ jíjẹ, fún oríkì, aṣọ wíwọ̀, ìmúra wa, Yorùbá ni. Léyìí tó já sí wípé kò ságbolé kan lónìí nílọrin tí ò ní orò ìdílé tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ à ń jẹ́ Bọ́lájí, Káyọ̀dé, Ọlárewájú. Àwọn Fúlàní yìí torí pé wọ́n sún mọ́ wa, ọ̀bọ wọn ń yọ̀, àwọn náà ti ń jẹ́ Káyọ̀dé, wọ́n ń jẹ́ Ọlárewájú. Kódà oríkì tí wọn ò ní gbà kankan rí, wọ́n ti ń padà ń jẹ́ Òpó. Èyí jẹ́ kó
kó já sí wípé wọ́n ń dòdò páwọn làwọn nílùú. Láyéláyé kò ṣeé yí padà, ilẹ̀ Yorùbá nìlọrin. Ìgbà tí Ọlọ́run Elédùmarè ó bá wa ṣe tí wọ́n ń pín ìlú gan, wọn ò pín wa mọ́lẹ̀ Haúsá, torí wípé gbogbo èrò wọn Fúlàní yìí ni pé kí wọ́n pín wa mọ́ ilẹ̀ Haúsá, ṣùgbọ́n a dúpẹ́ f'Elédùmarè pé ilẹ̀ Yorùbá náà wọ́n pín wa sí. Kò sí ọgbọ́n táwọn àrọ́mọdọ́mọ wọn wù kán lè dá, Yorùbá ló ní Ìlọrin. Torí wípé ìlú, orúkọ tìlú bá ń jẹ́ ni wọ́n mọ̀ fi sọ̀rọ̀ ńbẹ̀ tí wọ́n sì mọ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ bá délẹ̀ Yíbò, bí wọ́n bá tiẹ̀ sọ èdè míì, èdè Yíbò yẹn ni ó pọ̀ jù tí wọ́n mọ̀ sọ, ẹ ti mọ̀ pé àwọn náà nílùú. Tẹ́ ẹ bá délé Haúsá, èdè Haúsá ló pọ̀ jù ńbẹ̀. Àwọn ẹ̀yà míì tẹ́ bá rí, ẹ ti mọ̀ pé wọ́n bá wọn lálejò ni. Bẹ́ẹ̀ bá délùú Ìlọrin, èdè Yorùbá ni gbogbo wa ń sọ. Àwọn ẹ̀yà míì tẹ́ bá rí bẹ́ẹ̀, èyí tó ti pẹ́ pẹ̀lú wa ní ń gbédè Yorùbá tóun náà ń sọ bá a ṣe ń sọ, ẹ ti mọ̀ pé Yorùbá ló ní Ìlọrin, torí pé kì í ṣe Fúlàní òun là ń sọ ńlọrin, èdè Yorùbá là ń sọ. Ìran baba ńlá wa ló ní kí wọ́n ro àmàlà mẹ́lẹ́ tóun ti gbẹ̀gì, kí wọ́n sì gúnyán jẹ. Ìran baba ńlá wa ló ní kí wọ́n jẹ ẹ̀kọ àbí kí wọ́n dá ẹ̀kọ gbóná mu. Ìran Fúlàní ló ní kí wọ́n mọ mú màlúù tí ń ṣe núnú àti fúrá. Tẹ́ bá fo ṣe oúnjẹ tá à ń jẹ nílọrin, 100% Ìlọrin, ẹ rí 90% òun ní jẹ àmàlà gidi àti láfún àti fùfú, àbí kí wọ́n jẹ ẹ̀bà àbí kí wọ́n jẹ ráìsì àtẹ̀wà. Nínú 100% yẹn, tipá lẹ́ fi yọ 20%